ṣé ọlọ́run ààbò olùfúnmiláyọ̀ mo dúpẹ́ oore aya Ògúnmọ́lá mọ rírì rẹ bàbá o ṣeun. alábò nílẹ̀ Góṣẹ́nì Fúnmiláyọ̀ dúpẹ́ oore ọmọ wọn l'Ákúrẹ́ olóyè mẹ́kùn dúpẹ́ o lọ́wọ́ bàbá. ìyá Olúyẹmí ìyá Olúwadámilọ́lá ìyá Michael mi ìyá Mọ́yọ̀sọ́rẹ́ congratulations arẹwà nínú obìnrin ìgbà ọdún kan ni àṣeyí ṣàmọ́dún o. Olúwafúnmiláyọ̀ Eunice aya Ògúnmọ́lá ó kú oríire wá dàgbà wá pẹ́ láyé abá ọdún pẹ́ ọdún tuntun tó wọlé bá ọ Èdùmàrè ló gbé ọ lékè ọmọ ènìyàn kọ́ abá ọdún pẹ́ oore ìwà láyé oore ìwà láàyè fẹ̀sọ̀mújó aya Ayọ̀délé Ògúnmọ́lá màmá Olúyẹmí mọ́ yan ní tẹ̀ríntẹ̀yẹ Olúwa ọba ló fún ọ ṣe màmá Olúwadámilọ́lá ìrẹ́ ló lòní sàmọ́ gbọ́wọ́ ijó gẹ́gẹ́ kọ́ mọ́ sọ̀díwùkẹ́ màmá Michael màmá Mọ́yọ̀sọ́rẹ́ Olúwa ti gbé ọ sókè lọ́lá Elédùà ò ní jábọ́ lọ́jọ́kọ́jọ́ kẹrùkẹrù là ń béwé kúkú ndùkú láàrin oko ewé ńlá rẹ ò ní padà wárú wẹ́wẹ́ wájú ló mọ lọ ọ̀nírẹ̀yìn Olúwafúnmiláyọ̀ Eunice aya Ògúnmọ́lá o bó o ti pé 55 years lókè èèpẹ̀ orí ọ̀fẹ́ Olúwa ni ọ̀pọ̀ ló ṣe pé abísáyé tí wọ́n padà ní wàrà ṣe ṣàdíkété tí wọ́n bí wọn àìmọye ẹni ojú lọ́jọ́ orí tí ò tó ọ tí kú ti mú wọn lọ àánú lórí gbà lọ́wọ́ ọba ṣẹ̀dá atófaratì bí òkè Olúwafúnmiláyọ̀ ǹṣó yájọ nílé bàbá rẹ l'Ákúrẹ́ olóyè mẹ́kùn nílé bàbá tó bí ọlọ́mọ Oke-Ìlísà ni máa yà sí ilé bàbá rẹ l'Oke-Ìlísà uwọ́ lọ́mọ l'Oke-Ìlísà ubike ó ṣọ̀pọ̀ sí upalẹ̀ fàlẹ́ gbọ̀nà ìtẹrùtọ̀mọ́pọ̀ yigi ọ̀nà Oke-Ìlísà ìlọmọ amúmàlú sọdún ìgbàgbọ́ ọmọ amúgbàgbọ́ rẹ ní í ṣe apàgbòsọ̀sẹ̀ ọmọ ọlọ́sẹ̀ kẹ́ẹ́dún kálọ́kábọ̀ ní ṣọ́ọ̀ṣì ọmọ ọlọ́dún ijọ́ méjèèjọ l'Oke-Ìlísà congratulations màmá àwọn bọ́ìsì rẹ là ń kí Olúfúnmiláyọ̀ aya Ògúnmọ́lá ó kú oríire máa jó máa yan gbówó ijó gẹ́gẹ́ ìwọlẹ́lẹ́yẹ òní ọjọ́ ayọ̀ ló dé ló ń yọ̀ Olúwafúnmiláyọ̀ aya Ayọ̀délé Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ ọ̀ọ́ni kúkú òjijì òní fojú sunkún ọmọ ọkọ rẹ òní fòsánlẹ̀ kú ìwọ gan òní ṣàìsàn Amẹ́ríkà tẹ́ wà yìí níbi ẹgbẹ́ gbowó wálé a ò ní gbọ́kù rẹ àtọmọ àtọkọ bẹ́ẹ̀ bá ń sùn ẹ ní tójú oorun dójú ikú ẹ ò ní tójú àládébùsùn àìsàn ọkọ rẹ Ayọ̀délé Ògúnmọ́lá ọmọ èrò ọmọ ọba ilé l'Ákúrẹ́ olóyè mẹ́kùn tó fapá méjèèjì yẹyẹ bí ìrùkẹ̀rẹ̀ lóníká kí ọ ó ní mẹ́ ìdàlí kó o gbó kó o tọ́ ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lọ́lá Jésù Kristi Ojo Awogbemi Máyégún Akéwì lèmi jẹ́ akọrin fọlọ́jọ́ ìbí tẹ̀yẹtẹ̀yẹ akọrin fọlọ́jọ́ ìbí yóò ṣẹ̀ṣẹ̀. ó ṣé ọlọ́run ó ṣé.